Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. يا كمالا خذ فضلا يا ربنا يا إلهي يا ربنا صل فرجي أنا أدبي أنا مركزي أنا سومري Show limits. يا كمالا خذ فضلا جزاك اللهم خيرا يا كمالا خذ فضلا جزاك اللهم خيرا يا ربنا يا إلهي اغفر لي شيخي لإلوري الحكوا بالصالحين في زمرات المرسلين في زمرات الصالحين يا ربنا صل فرجي مناورا بالبلد سدرا ثم رضا يوسف نابو أجين يوسف نابو أجين أنا أدبي أنا مركزي أنا سومري Show limits. Markazi ni mi mo dúpẹ́ ọmọ kéwù bàbá lágége níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Markazi ni mi mo dúpẹ́ ọmọ kéwù bàbá lágége níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Adarí ni mi mo dúpẹ́ ọmọ kéwù Ṣéhù Kàmálì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Adarí ni mi mo dúpẹ́ ọmọ kéwù Ṣéhù Kàmálì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Sọmọra ni mi mo dúpẹ́ ọmọ kéwù bàbá lágbàjì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Sọmọra ni mi mo dúpẹ́ ọmọ kéwù bàbá lágbàjì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Ó ti yá àsìlẹ̀kẹ̀ túlé àtúndé náà bàbá túndé ètò ọlọ́ọ̀bá tó ń túnì nídé ẹ ti mọ̀ mí lákọ̀mọ́lédè ojúmọ́ ti mọ́ ọmọdé tó ń ṣẹ̀ṣẹ̀ àgbà tó ń pèrègèdè níbikíbi tí mo bá dé adé orin ọ̀pọ̀lọ́tàdé ọlọ́run ló bùn wá òyàdé torí pé a máa àlùdé orin àti àgbàdé bí ìṣe èmi bá tún dé o ayé fẹ́ máa kí lèyí tún bá dé ara mi èyí tagbédé pẹ̀lú mìíràn a ò lè fi ṣe dédé níbikíbi tí mo bá dé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Markazi ni mi mo dúpẹ́ ọmọ kéwù bàbá lágége níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Ìbà fọlọ́run aṣẹ̀dá o báàbù ṣírí kọ̀mọ́ndà kìkìmàtú ṣírí kọ̀mọ́ndà láfúdọ̀fúkà kọ̀mọ́ndà àlìyádàbí dọ́tọ̀ kọ̀mọ́ndà orin tó ní ìtumọ̀ dáadáa pẹ̀lú fàṣà tó dùn dáadáa láyé fi ń fẹ́ràn kọ̀mọ́ndà dọ́tọ̀ fáwọn olórin ní bòlódà mórèlé Ṣéhù Kàmọ́ndà kan dá bàbá tó fi mọ̀ tún wá dá káyé tiwa náà ó lè dá ọpẹ́ fún bàbá làkàndá bí ó sọ́lá bàbá kìlà ò bá dà ìláyé aláràgbà yìí dá ara ń bẹ tí mo fẹ́ forin dá ògo Àdàbí ni kọ̀mọ́ndà májára ó gbé inú mi dá o. Àdàbí ni mi mo dúpẹ́ ọmọ kéwù Ṣéhù Kàmálì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Ajíjẹ ní ìlì owó fìtì mi bó jẹ́ torin ẹ̀rọ lè bá mi tó bá ti yẹ ẹja bọ́ ságbá mi mímí kan ò lé mímí nítorí pọ́lọ́hún ló rán mi òun ṣiṣẹ́ oníṣẹ́ orí ló yan mi mo pègèdè láwùjọ ẹgbẹ́ mi ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ má sọ̀rọ̀ mi nílé orin ẹ̀yin tẹ̀jẹ́ lẹ́gbẹ́ mi ẹ̀dọ̀kì ọgbọ́n bẹ nínú ọ̀rọ̀ mi ó máa já àǹfààní fẹ́yìn ẹlẹgbẹ́ mi ẹ bá mi ká lọ sórísun mi.
nílé Abúwájì àfá mi ibi tí mo ti mú mi mímọ́ mi kí ni wọ́n jẹ gbàgbé ìpìlẹ̀ mi ò sọ láti wọn ta ni ó máa jẹ mi níbikíbi lórílẹ̀ ayé ilẹ̀ tí máa dá lẹ́nu mi Abúwájì la fi rí ẹwà mi. Sọmọlá ni mi mo dúpẹ́ bàbá alágbàjì níbikíbi lórílẹ̀ ayé mo ti lè wí rẹ̀ jáde. Ó ti yá ara ìjà lọ sílé bàbá lágége Ádámù àlè àlórí Ádámù àlè àfúríkì tọ́lọ́hún fi mi mọ̀ dá lọ́lá. Tọ́lọ́hún fi mi mọ̀ dá lọ́lá láti ilẹ̀ yìí délẹ̀ aláwọ̀ funfun. Wọ́n gbàgbé bàbá mọ́kéwú wọ́n yànràn tí wọ́n dá ń tọ́ ká sọ̀rọ̀ pẹ̀lú ìjákin tọ́lọ́hún fún bàbá wọn gógó lójoojúmọ́ tí n bá jí sáyé tí mo bá ń dúpẹ́ fọ́láhùn bó ṣe mí ní mùsùlùmí bó ṣe mí ní mùsùlùmí ni mo máa ń dúpẹ́ fọ́láhùn bó tún ṣe mí ní màríkàsí ọmọ kéwú bàbá lágége níbikíbi lórílẹ̀ ayé níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Màríkàsí ni mi mo dúpẹ́ ọmọ kéwú bàbá lágége níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Bàbá ní faran ìdíkùn tó mi àdàbíyàtì bẹ́ẹ̀ àìdí kàmálì dì ní máṣíwálì mọ̀hádàdì ó tó fún mi ní fàárí ó tó fún mi ní fàárí o mọ̀mọ́ kéwà dàbí ni mí mo lánà ṣẹ́wù kàmálì bàbá tó bá mi pálé tó fi mí mọ̀ dá lọ́lá ládàbí tó borí mọ̀ tó ń bẹ fún wàlí àdàbí ìtìjú pẹ̀lú tẹríba tọ́lọ́hún fún bàbá oore ni tírú ẹ̀ sọ wọ́n láti rí ọmọ kéwù wàlí àdàbí tí mo jẹ́ mà tó mi lọ́pẹ́ ọmọ kéwù wàlí àdàbí tí mo jẹ́ ni mo fi ń dúpẹ́ níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Àdàbí ni mi mo dúpẹ́ ọmọ kéwù ṣéwù kàmọ́lì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. àìsí níbẹ̀ ara mi òun láì bá wọn dá sí ajíjẹ líìlì owó fìtìní ọmọ ṣéhù háwàlù alárẹ̀mú òkúta gidi ọmọ kéwù bàbá wa àgbà ṣéhù usumanu aláìlá bàbá nílé àgàkà ọmọ kéwù bàbá lágbàjì olùdásí ilẹ̀ sùnmùrà pátá Abúwájì tọ́ ọlọ́run kẹ́ pẹ̀lú ìjọsìn fọba tó dá wọn látara mímọ̀ tajogún fún wọn ìmọ̀ kódóró ìmọ̀ tó yẹ kóró ìmọ̀ kódóró ìmọ̀ tó yẹ kóró náà ń pè ní mọ̀ kòndóró àdáhàrà fìmọ̀ gbàsìngà fìmọ̀ paná àdẹ́bọ̀rẹ́ ó fàyè mọ́ ọlọ́run sìnkún ọmọ kéwù bàbá lágbàjì tí mo jẹ́ ti tó mi lọ́pẹ́ níbikíbi lórílẹ̀ ayé níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí rẹ̀ jáde. Sọmọlá ni mi mo dúpẹ́ ọmọ kéwù bàbá lágbàjì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí rẹ̀ jáde. Ikú Ádámù lágége. Ṣéèkù Ádámù lágége bàbá tó mú kéwù wù ní ké tó forí lágbo mímọ́ kó lè rọrùn fọ̀dọ̀ láti ké fúnra bàbá náà sọ pé mo forí jágbó mímọ́ mo wá mẹ́lọ láti ilẹ̀ yìí délẹ̀ aláwọ̀ funfun níbi tí òun ti rẹ́ni kọ́kọ́ tàjọ fàwọ̀ pẹ́lédè jọra èmi nìkan ni láàrin wọn o nígbà tí wọ́n darí dé láti ilẹ̀ lárúbáwá wọ́n tún kọlà jù bá kéwú bàbá fọwọ́ ẹ̀ sọ̀yà pé àwọn máa kọ́mọ ní kéwú láàrin bí ọdún mẹ́rin tí ó ti di àfa ńlá títí fún àtẹ̀dọ́ kéwú ṣì máa yé yékéyéké wọ́n nírọ̀ ni kò lè rí bẹ́ẹ̀ bàbá sì ṣe bí wọ́n ṣe wí ọlọ́run sì fún wọn ṣe bírọ̀ nìyẹn lè tọpinpin aráyé tiẹ̀ tún sọ pé irú kéwú ò lè yí náà ó káì irú kéwú ò lè yí náà níbo ló ti rí kéwú èèmà àjáìbù níbo ló ti rí kéwú èèmà ládàmọ̀ gbédè ṣùgbọ́n ọlọ́run abániṣe adúró ti ní má padà ó fi ṣẹ̀yìn àlẹ́ àlórí Ádámù ṣàṣeyọrí lọ́jọ́ ìní kò síbi tẹ́dẹ́ tẹ ò ní bá mọ̀ríkà sí pẹ̀lú aṣọ búlù tó jọjú báríkà mi tí mo jẹ́ gan-an
Sọláhùdíìnì Àlìmárìkásí náà bàbá Àlìmárìkásí àṣìlẹ̀kẹ̀ Àlìmárìkásí níbikíbi tí n bá dé lórílẹ̀ ayé níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Marikasi ni mi mo dúpẹ́. Ana Marikasi yo, hakiki yo, Ìlọrin yo, alhamdulilayi jáde. Àlìyádàbí Ṣéhù Kàmálì, Àlìyádàbí Ṣéhù Kàmálì, àgbà nínú àfàlẹ̀ Yorùbá. Àlìyádàbí Ṣéhù Kàmálì, àgbà nínú àfàlẹ̀ Yorùbá. Ó kó ọ̀làjú bá kéwú, ó mú kéwú ọ̀run láwùjọ. Ó ṣètò yàrá ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ pátá. Ó ṣẹ̀ṣà sọ fún wọn. Ó gbìyànjú nínú lànà ẹ̀kọ́. Ó dára tẹgbẹ́ kan ò dárí. Bó tiẹ̀ já sí pé wọ́n ń bu, wọ́n ń pẹ́gàn ẹni ìgbà yẹn. Tòun tí bí wọ́n ṣe èbúgbó, èbú padà dọ́là fún wọn. Lọ́jọ́ ẹni kò síbi tẹ́dé. Tẹ òní bá dàbí mbẹ́ o. Lọ́jọ́ òní kò síbi tẹ́dé. Tẹ òní bá dàbí yà níbẹ̀. Pẹ̀lú aṣọ funfun, aṣọ funfun funfun nẹ́nẹ́. Ají kọ́mọ́ndà ni àdàbí tí mo jẹ́. Ó ti tó fún mi ní báàrí o. Níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Àdàbí ni mi mo dúpẹ́. Ọmọ Kéwú Ṣéhù Kàmálì. Níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Àbúhájì jìyà fún mímọ́ káì. Àbúhájì jìyà fún mímọ́. Ìyà jẹ bàbá nítorí ọ̀la àwa ọmọ Kéwú. Ohun àjìyà fún láyé òun ló máa ń tọ́jọ́. Aládìsájú ráì sílẹ̀ forílágbó mímọ̀ já. Gbàrà tó Kéwú yanjú tán lọ́dọ̀ àbá wọn Tajùdí Mùmínì Ìlọ́mọdá. Wọ́n sì fi Sùmúrà lọ́lẹ̀ làwọn ọ̀tá gbógun. Ogun níwá ogun lẹ́yìn, ogun lọ́tún ogun lósì. Sùntọ́ba tó rán wọn níṣẹ́ kó wọ́n yọ nínú ewu ogun ayé. Sùntọ́ba tó rán wọn níṣẹ́ kó wọ́n yọ nínú ewu. Àwọn èèyàn mọ́mọ́ Kéwú wá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Bàbá sì ń kọ́ wọn ní Kéwú, fún wọn ní jíjẹ, fún wọn ní mímu. Láì gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan. Lọ́jọ́ èní kò síbi tí ẹ dé tẹ ò ní bá sùn mọ́ra. Ìwúrí ńlá ló jẹ́ fún mi. Òdodo ìwúrí ńlá ló jẹ́ fún mi. Ajíjẹ líli owó fi tì mí. Pé mo jẹ́ kan nínú Sùmúrà. Níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí rẹ̀ jáde. Sùmúrà ni mi mo dúpẹ́. Ọmọ Kéwú bàbá lágbàjì. Níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí rẹ̀ jáde. Ẹ wọ́n gbọ́ aṣọ búlú tẹ̀rí yẹn pẹ̀lú ṣòkòtò àyìnrín. Tọ́mọ Marikasi ń lò gẹ́gẹ́ bí aṣọ ẹ̀kọ́ kíkọ́. Ó mà ní ohun tó dúró fún. Búlù tá ń wọ́ lásọ lára àwọ̀ sọ́mọ̀ láti mú. Ẹ wo sọ́mọ̀ ẹ wá sọ wá. Ẹ ó bá búlù níbẹ̀. Àti pé búlù tẹ̀rí yẹn àlùbáríkà ń bẹ fún. Ló ṣe jẹ́ tá bá fẹ́ ṣaṣọ ní ẹ̀sọ̀ kó lè gún régé. Kó gbà yìí kó dùn ún rí. Àfi ká láró búlù. Ṣòkòtò tó já ìrìn tó jẹ́ sọ́yán lára àwọ̀ ilẹ̀ láti mú. Ẹ wo yèpẹ̀ ẹ wo ṣòkòtò wa. Ẹ ó rí pa ìrìn ni nínú ìran àwọn aṣọ tá ń wọ̀ nílẹ̀ Yorùbá fún nǹkan ìdùnnú láyé tí yóò sì lè tẹ́ láéláé. Òun là á sọ sọ́yán fìlà funfun tí à ń dé. Ìyẹn dúró fún funfun tó wà lójú sánmà àti funfun sọ́yán. Ṣètìwádìí kó ṣe rẹ́gí. Marikasi pátápátá àṣà àríhùn fásọjọ́, àríhùn fi ṣòkòtò jọ, àríhùn fi fìlà jọ. Gbogbo ẹ̀ látòkédé ẹ̀ ló sì ní túmọ̀ sáyé. Ló sì ní túmọ̀ sáyé. Níbikíbi lórí ilẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Marikasi ni mi mo dúpẹ́. Marikasi ni mi mo dúpẹ́. Ọmọ Kéwú bàbá Lágége Ṣéhù náà. Ìtumọ̀ ń bẹ bá sọ funfun. Ìtumọ̀ ń bẹ bá sọ funfun. Táwa dàbí àwọn ń lò gẹ́gẹ́ bí aṣọ ẹ̀kọ́ kíkọ́. Sẹ́mọ̀ wípé aṣọ funfun. Aṣọ mímọ́ tí ò fẹ́ gbin ni. Ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn táǹsìn ló ń fáṣọ funfun. Aṣọ àràmì funfun ni. Aṣọ kábàánì funfun ni. Aṣọ sáwìyà funfun ni. Jàlábíyà tó pọ̀ jù funfun ni. Aṣọ funfun aṣọ àlàní. Nínú ẹyẹ tọ́lọ́mùlẹ̀ wá o. Ní lékelèké aláṣọ funfun. Ẹni mímọ́ ní láṣọ funfun. Àṣà àríhùn fásọjọ́.
àṣà rẹ̀ ní Fásọjọ́ inú mi dùn tí mo jàdàbí o kọ́mándà Ali Adabi o níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Adabi ni mi mo dúpẹ́ ọlọ́dẹ́wò ṣeun kàmọ́lì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Láwàní tó jẹ́ ti tàwa àwa Sùnmúrà láwàní tó jẹ́ ti tàwa Sùnmúrà ó ní bó ṣe jẹ́ lára àpẹẹrẹ mùsùlùmí láti ilẹ̀ aláwọ̀ funfun dé ilẹ̀ aláwọ̀ dúdú ọ̀kan pàtàkì ní láwàní adé ànábì ní láwàní ọ̀ṣọ́ àfà ló tún jẹ́ àti fáwọn ọba oníláwàní bí bàbá wa mèye mọ́tàbà aláṣẹ àgbà ọba Ìlọrin kọ́lọ́hún jẹ́ kárí wọn pẹ́ pẹ̀lú bàbá wa ìmámù àgbà Muhammadu Libashiru fún gbogbo Ìlọrin kárí wọn pẹ́ Sulitanu ní Sokoto Sanusi Lamido ní Kano àtàwọn tó tún jọrú wọn bàbá ọkàn bá múra òde la ìwé láwàní ìmúra ẹ̀ kò máa pé tó Imamatu bí tọ́lá Imamatu bí tọ́lá Imamatu Maliki Imamu Kẹbírù kai Imamu Kẹbírù ai Imamu Kẹbírù bílí Madina tí máa ń fìlì kíwí ẹ̀ lè mọ́ wa lára làbúwàjí ti ṣe fi kọ́ wa láti kékeré tá a ti ń kéwú. Àkọ́kọ́ àáfà tó sọ láwàní títóbi dohun tó gbajúmọ̀ kádọ́rùn gbọ̀n sí kó pọ̀ bíi ti towó fìtìmí ajíjẹ́ lílì òkúta gidi ẹ̀ háyà àwọn obìnrin kápẹ́ ẹ̀wù ẹni ó fẹ́ nílẹ̀ Yorùbá pátá nílẹ̀ Yorùbá pátá làbúwàjí àlàdìsá níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí rẹ̀ jáde. Sùnmúrà ni mi mo dúpẹ́ ọmọ kéwù bàbá lágbàjì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí rẹ̀ jáde. Bàbá wa Ali lórí ilẹ̀ ni tó fún wa lẹ́jà jẹ tó tún kọ́ wa lẹ́jà gbà àkìn tó ṣe wá lákin lójú ọ̀nà ẹ̀kọ́ kíkọ́ àti iṣẹ́ Ọlọ́run jíjẹ́ kò fi mọ́ ṣàbòsí fún wa rárá kò fi mọ́ ṣàbòsí fún wa ó ṣe ní wàásí fún wa ó kọ́ lọ́rọ̀ ẹyọ ó tún kọ́ lórin kéwú níbi tí bàbá ti sọ pé istaidu linnidal istaidu linnidal ẹ dákẹ́ ni. Istaidu linnidal. Ya Abdul ilmi dini qad hana nidal. Istaidu linnidal. Ya Abdul ilmi dini qad hana nidal. Istaidu linnidal. Idhabu fil ardi kal ashbali wa mutula tubalu. Istaidu linnidal. Idhabu fil ardi kal ashbali wa mutula tubalu. Istaidu linnidal. Alimun nasa uluman laysa yadriha ar-rijal. Istaidu linnidal. Alimun nasa uluman laysa yadriha ar-rijal. Istaidu linnidal. علموهم أنكم في العلم أكتب الجبال. علموهم أنكم في العلم أكتب الجبال. wọ́n ní amúra alẹ́ dógún àwa kì í mọ ẹ̀sùn torógùn yìí máa ń bọ̀ fún wa láti jà ó ti di dandan ká fọ́ sórí ilẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kìnìún bàbá ní kìnìún ká má wo ohun tẹ́nìkan ó sọ ká fi mọ̀ yẹn ní tí òye ká jẹ́ òye ayé wípé ọlọ́òkè ìmọ̀ ni wá ká sòdodo láyé òdodo ká fi mọ̀ dára láwùjọ ká náà mọ̀ gẹ́gẹ́ bí owó pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀ ni bàbá fi kọ́ wa mọ̀ríkàsí tí ò mójútó kéwú tí ò làáké rárá tí ò lè sòdodo láyé òdodo tí ò lè gbá research tó kúnná tí ò lè ṣe báhátù alibáhátù lè ilmi wàláhì òjàlè alórí níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Mágásí ni mi mo dúpẹ́ àwọn kéwù bàbá lágége níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Lakọ́dí kamalallahu kamala lidinihi lakọ́dí kamalallahu kamala lidinihi bi ilmi wa sabrin wa huwa shaykhun kamaluna. Bàbá wa Ali Adabi Filadàbí kọ́ wa láyé gbé wọ́n níbikíbi tí a bá dé ká ló ládàbí níbẹ̀ ni torí pé Ali Adamu fọ́kọ́lì ilimi lòjíṣẹ́ láwí
ẹ̀kọ́ ẹni ju mímọ̀ lọ ìmọ̀ tí ò ní ẹ̀kọ́ nínú ìmọ̀ bá ń sá lásán ni wọ́n kọ́ wa níṣẹ́ ọlọ́run jẹ́ ọ̀nà tá ó gbà ṣe dá wa pẹ̀lú farabalẹ̀ àtọgbọ́n níbàámu sọ̀rọ̀ ọlọ́run ìdíwọ̀n ìlàsẹ̀ bíìlì rọ̀bì kàbẹ̀lẹ̀ hekima wàlmọ̀ ìzọ̀tì azana pèpè sọ́nà ọba tó dá ẹ pẹ̀lú ọgbọ́n àti ìsítí tó dára dáwà ò fẹ́ ilé kókó bí ojú ẹja kò fàyè bá jàgídíjàgan gbogbo dáwà tí bàbá wa ṣe Ṣéhù Kàmálàlì Àdàbí bàbá wo fìlé kókó kú Àdàbí tó fìlé kókó kú tí ò farabalẹ̀ ṣèṣì tí ò tún ní sùúrù rárá wàláì òjò Àdàbí òjò Àdàbí tàláì òjò Àdàbí níbikíbi lórílẹ̀ ayé kọ̀mándà Ali Àdàbí ni mo ti lè sọ bẹ́ẹ̀ jáde. Àdàbí ni mí mo dúpẹ́. Àdàbí ni mí mo dúpẹ́ o. Ọmọ kẹ́hùn Ṣéhù Kàmálì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Abu Ajima ló fi kọ́ wa. Abu Ajima ló fi kọ́ wa. Ohun pàtàkì tọ́lá fẹ́ tó sì tún júwe fún wa nínú Kùránì alápọ̀nlé gẹ́gẹ́ bí òwò tó pé jùlọ lẹ́yìn tábàjọ́ ọlọ́run gbọ́ tán òun ni jihad ogun jíjà sójú ọ̀nà ọba tó dá wa. Abu Aji jẹ́ ó yé wa pé lára jihad tó ń bẹ láyé làlí jihad bí náfúsì òun ni fífẹ̀mí jagun káfẹ̀mí tún bàjẹ́ ṣe sóhun tó dára lára ẹ̀ tún ni àlìjihad bìlí hílímì fífi ìmọ̀ tábà ní jagun àlìjihad bìlí máàlì káfọ owó tábà ní jagun ogun mẹ́tẹ̀ẹ̀ta ara mi ní babalàgbà àjíkó pé àìmọye ìlú náà jagun dé pẹ̀lú ohun mẹ́tẹ̀ẹ̀ta tàwí òmùra tí ò lè fi ìmọ̀ jagun tí ò lè fowó jagun tí ò lè fẹ̀mí tún bàjẹ́ ṣe ẹ bá ń wí fún un pé kò jọ babalàgbà jì kò jọ Abu Aji rárá níbikíbi lórílẹ̀ ayé níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí rẹ̀ jáde. Sọmọra ni mí mo dúpẹ́ ọmọ kéwù babalàgbà jì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí rẹ̀ jáde. Ṣéhù Ádámù Ali lórí Ṣéhù Ádámù Àníjírí Ṣéhù Ádámù Ali Áfíríkì Ṣéhù Ádámù Ali Álàmí kò sóhun náà tá fẹ́ sọ nípa bàbá wa lágége dúkàjọ sọ pé bí mo ṣe fẹ́ ṣe ọlọ́run ló ṣẹlẹ̀ nínú ayé àlẹ́ àlórí èrò la fẹ́ sọ nípa bàbá wa lágége táwọn níjọ bí ẹni tó ń lù ẹ̀ létí odò tí ò dénú agbami rárá bàbá wẹ̀dọ̀ àwọn kẹ̀kẹ́ kíkẹ́ nínú ẹ̀ ó sì gbé wọn lọ àwọn odò ńlá tó ṣe pé ẹlòmíì orí kan nínú ẹ̀ bá já tó ti padà tàbí tó ti bómi lọ ká tó wà mọ̀ ká tó rí odò kan ni tó ń gbé ni lọ tabari mọ̀ ká tó rí lò odò kan ni tó ń gbé ni lọ bẹ́ẹ̀ ká tó fi mọ̀ yé ni kó yé ni ọ̀tọ̀ lodò yẹn ní wíwẹ̀ o kẹ́ni àfiyé tó lálùbáríkà ọ̀tọ̀ lodò yẹn ní wíwẹ̀ o kọ́lá tó tẹríba fún ni kárìsìkì tó tẹríba fún ni odò kan ni tó ń gbé ni lọ kọ́mọ ẹni ó tó yàn má ni lọ́wọ́ odò kan ni tó ń gbé ni lọ wáàsí ṣíṣe fáráyé odò kan ni tó lè gbé ni lọ ká tó jókòó ronú kọtíra odò kan ni tó lè gbé ni lọ kọ́lọ́hún ó tó yọ́nú sí ni ọ̀tọ̀ lodò yẹn ní wíwẹ̀ o káyé tó gbà ohun tí a ṣe odò kan ni tó ń gbé ni là níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Ṣéhù Ádámù Al-Alori Al-Áfíríkì Àníjírí Al-Álàmí. àríṣẹ́ mara bàbá o Ṣéhù Kàmálàlì Àdàbí àríṣẹ́ mara bàbá Ṣéhù Kàmálàlì Àdàbí ó kọjá àfẹnusọ tán ṣé ti jẹ́dá bàbá la fẹ́ sọ àbí tẹ̀sà tọ́lọ̀ ń ṣe wọ́n ṣé ti mímọ́ tọ́lọ̀ fún wọn ni láti ìgbà kékeré wọn tàbí tiwà tọ́lọ̀ ń bù wọn ojú bá tún sàmánì kọ́dà bàbá lágége ìmọ̀ àgbà ni wọ́n pe bàbá ojú bá tún sàmánì nínú lámọ̀ àdúlìbà lórí nínú àwọn tá lè fi wọ́n wé ìmáàmù Ṣáfi'í Ibnu Taymiyya pẹ̀lú ìmáàmù Sayuti látọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ti jẹ́ àlùfáà ńlá látọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ni bàbá ti ṣe wáàsí ìta gbangba ní gbogbo àṣeyàrí pátá
ni wọ́n ti máa lé àdàbí Ṣéwù Kàmálà lé àdàbí èyí ló fa sábàbí ìmọ̀ yìí ló fa sábàbí ìmọ̀ yìí ló fa sábàbí tí gbogbo Ìlọrin pátá tí wọ́n fi máa ṣọ̀kan wọn láwọn fẹ́ yàn Mufti wọ́n ní ta ló tọ́ sí Ṣéwù Kàmálà lé àdàbí àwọn ni Mufti tọ́ sí àkọ́kọ́ rú ẹ̀ nílọrin àkọ́kọ́ rú ẹ̀ nílọrin lábẹ́ aláṣẹ ọba wa Sùlù Gàmbàrí ọba wa tìlú Ìlọrin Ṣéwù mẹ́ta fún ọba wa ẹ̀já ṣe Ṣéwù fún bàbá ní gbogbo àgbáyé pátá láti gbà kó yẹ yí tọ́ sí bàbá Ṣéwù Kàmálà lé àdàbí pé kó jẹ́ Mufti tìlú Ìlọrin kọ́mándà lé àdàbí Ògoolú pẹ̀lú tẹ̀bí ògo àdàbí tí mo jẹ́ níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè sọ bẹ́ẹ̀ jáde. Àdàbí ni mi mo dúpẹ́ ọmọ kéwù Ṣéwù Kàmálì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. irú àfa àtọmọ mi á jẹ́ irú àlùbáríkà tó máa ní látìgbà tó ti ń jẹ́ ọmọ kéwù látìgbà tó ti ń kéwù lọ́wọ́ la ó ti mọ̀ gẹ́gẹ́ bọ́n ṣe wí ọmọ kéwù tó ṣe kìdìmá fún afá rẹ̀ ó ní ohun tó ń wá èyí tó fi sílẹ̀ tí ò ṣe ẹ fi sílẹ̀ ó ní bó ṣe fẹ́ mọ̀ lára ohun tó jẹ́ wípé àbúwájì fi tẹ́gbẹ́ yọ tó fi jẹ́ ní àmì láwùjọ òun ni kìdìmá ṣíṣe ìgbà àfàfólùkọ́ ẹni pẹ̀lú àmọ́nà ìfọkàntán ni àríkà a sì rí gbọ́ pé lọ́jọ́ kan nígbà tí bàbá wa àbúwájì ń bẹ lọ́mọ kéwù lọ́dọ̀ Tajul Mumini àbá wọn tó kọ́ wọn ní kéwú Abúwájì rìn lọ sí Ọ̀fà láti Ìlọrin wọn lọ gbowó wá tẹnìkan jẹ àbá wọn lóhun tó mú àwọn ṣe bẹ́ẹ̀ òun ni pé àwọn gbọ́ táfà àwọn ń fẹ̀mí sọ̀rọ̀ pẹ́nìkan já àwọn lówó torúkọ ẹ̀ ń jẹ́ Lámọ̀yín làwọn fi lọ gbowó ọ̀hún wá nígbà tí wọ́n gbowó dé inú afá wọn dùn gan wọ́n ṣàdúrà tó pọ̀ fún wọn àdúrà ń sì fẹ́ mọ́ wọn lára bàbá wo ìtàn yíyá ó rí pé lára àwọn ìmọ̀ta fún bàbá Ìlímùlíàlì ń bẹ níbẹ̀ níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Sọmọlá ni mi mo dúpẹ́ ọmọ kéwù bàbá lágbàdì níbikíbi lórílẹ̀ ayé ni mo ti lè wí bẹ́ẹ̀ jáde. Ọlọ́run bá wa kẹ́ bàbá lágbàjì sáwọn náà fi ìmọ̀ sọ tiwa dire. Ọlọ́run bá wa kẹ́ bàbá lágbàdì sáwọn náà fi ìmọ̀ sọ tiwa dire. Ṣéwù Ádámù Lágége Àlì lórí àwòkọ́ṣe rere ni. Ṣéwù Ádámù Lágége Àlì lórí àwòkọ́ṣe rere ni. Ṣéwù Kàmálì ni Màsìngbà Àlì àdàbí ẹ̀ṣà Ọlọ́run ni. Ṣéwù Kàmálì ni Màsìngbà Àlì àdàbí ẹ̀ṣà Ọlọ́run ni. Bàbá Abúwájì mọ̀ ní kí ńlá tó rúwé tó lóríṣiríṣi èso tó sì tún lọ́pọ̀ ẹ̀ka lábẹ́ àkàǹkà tán ẹ̀ka tí ò ṣèkà ta ló lè ka arun orí kó wá wí. Ọ̀sẹ̀sẹ̀ tó ṣẹ̀sùn mú àkàlẹ̀ l'Abúwájì àgbàkọ́ Ọlọ́run kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ bàbá lágbàdì sáwọn náà fi ìmọ̀ sọ tiwa dire. Àlìyá lórí ní ibùdó ńlá tó láwọn akérèmọdò lábẹ́ tó láwọn akérèmọdò lábẹ́ o oníwà ń wa ẹlẹ́yìn ń wá kálukú ń bù wọ́n torí bù ní nínú ibùdó ìmọ̀ Àlìyá lórí. Ọ̀sẹ̀sẹ̀ tó ṣe mọ́ríkàsì kalẹ̀ ní Ṣéwù Ádámù bàbá Lágége Ṣéwù Ádámù Lágége Àlì lórí àwòkọ́ṣe rere ni. Ṣéwù Ádámù Lágége Àlì lórí àwòkọ́ṣe rere ni bàbá. Aláàjì Rasaki kọ̀mọ̀dá Ògoolú pẹ̀lú ẹbí tí ń bá lẹ́gbẹ̀ẹ́ wọn kò tó sọ̀rọ̀ Ṣéwù Kàmálì bàbá Kàmálì ní transformer ọ̀pọ̀ ló pa mọ́lẹ̀ lábẹ́ gbogbo ràn mí mọ̀ lákó fún bàbá wa Ṣéwù Kàmálì bàbá dáńtọ́ bàbá dálá bàbá oníwà ìjọra ní lójú ọ̀dádá tó dáadáa bí àsìlẹ̀ ní Ṣéwù Kàmálì Àlì àdàbí Ṣéwù Kàmálì ní Màsìngbà Àlì àdàbí ẹ̀ṣà Ọlọ́run ni. Ṣéwù Kàmálì ní Màsìngbà Àlì àdàbí ẹ̀ṣà Ọlọ́run ni. Sùmùráká lé sùmùráká kó kàì sùmùráká lé sùmùráká kó síbi tí ó sì sùmùrá láyé wákàtí Abúwájì máa fi lọ́lẹ̀ láti máa fi ṣèṣì ti fáráyé pẹ̀lú láwàní tó bá sùn náà mú pẹ̀lú láwàní tó bá sùn náà mú títí ayérayé kò lè parẹ́. Ọlọ́run bá wa kẹ́ bàbá lágbàdì sáwọn náà fi ìmọ̀ sọ tiwa dire. Mọ́ríkàsì balẹ̀ kárí ayé níbo ni o sì mọ̀ríkàsì wí ká gbọ́ bí ìyanrìn òkun ló ká wá. Àníṣe bí ìyanrìn òkun ló ká wá ta ló lè ka yanrìn òkun kó wá wí ta ló lè ka yanrìn òkun kó wí ohun tí bàbá fi lọ́lẹ̀
bàbá fi lọ́lẹ̀ ohun tí bàbá fi lọ́lẹ̀ tí gbogbo mọ̀ríkà sí ń lò bọ́lọ́hún fẹ́ kò lè parẹ́ ṣekú ádámù lágége àlì lórí àwòkọ́ṣe rere ni. ṣekú ádámù lágége àwòkọ́ṣe rere. àdàbí ìyàwó kálé kákó níbo ni ó sádàbí wí ká gbọ́ gẹ́gẹ́ bí èrù pẹ̀lú káwọn ẹni bẹ́ẹ̀ káyè pẹ́ òfo ló mú ohun tí bàbá Kàmálì fi lọ́lẹ̀ tàdàbí ìyà ń lò ó dájú títí ayérayé kò lè parẹ́ Ṣéhù Kàmálì ni Màsíńdà àlìyá dàbí ẹ̀ṣà Ọlọ́run ni. Ṣéhù Kàmálì ni Màsíńdà àlìyá dàbí ẹ̀ṣà Ọlọ́run ni. ilé tàbú Hájì wọ̀dílé owó ilé tàbú Hájì wọ̀dílé owó ọ̀dẹ̀dẹ̀ taládìsáwọ̀ ọ̀dìtọ́lá ilé mímọ́ ó di ilé àsọ̀sẹ̀ ó di ilé ìdílé àdúbáyíkà ilé Kùránì alápọ̀nlé ilé Kùránì alápọ̀nlé ìbànújẹ́ ó tún wọ̀bẹ̀ mọ́ láéláé. Ọlọ́run bá wa kẹ́ máa bẹ̀rẹ̀ gbàdí ṣáwọn náà fi mọ́ sọ́tì wá dé. ilé tí bàbá wọ̀dílé ìmọ̀lá Ádámọ̀ fi dẹni Ádámọ̀ dẹni mímọ́ láwùjọ àwọn mímọ́ ilé ọ̀hún dilé ìyí láéláé ó dilé yìí ilé ọ̀hún dilé yìí láéláé ó dilé yìí mọ̀lẹ́ bí mọ̀lẹ́ bá dé káì àní ó dilé yìí mọ̀lẹ́ bí mọ̀lẹ́ bá dé òkùnkùn àwa bí ìkọwọ́ sí tóra wọn méjèèjì ìrọ̀kọ́ ni wọ́n ṣekú Ádámù lágége bàbá lágége ṣekú Ádámù lágége àlì lórí àwòkọ́ṣe rere ni ṣekú Ádámù lágége bàbá wa lágége radiyallahu anhu. ilé tàdàbí àbáwọ̀ ó ti di ilé ìmọ́lẹ̀ o ilé tàdàbí àbáwọ̀ ó ti di ilé ìmọ́lẹ̀ ó di ilé ọ̀wọ̀ di ilé àpọ́nlé ilé tàdàbí àbáwọ̀ ó di ilé ẹ̀sìn di ilé ìsítí ilé tàdàbí àbáwọ̀ di ilé bùkátà tó ń bíyà ilé tàdàbí àbáwọ̀ di ilé ẹ̀mí gígùn àlàáfíà ilé tàdàbí àbáwọ̀ di ilé fọkànbalẹ̀ èyí tó dájú Ṣéhù Kàmálì ni Màsíńdà àlìyá dàbí ẹ̀ṣà Ọlọ́run ni. Ṣéhù Kàmálì ni Màsíńdà àlìyá dàbí ẹ̀ṣà Ọlọ́run ni. àlì lórí ẹni ìkẹ́ ní Ṣéhù Ádámù Ọlọ́run kò ṣàlékún ìkẹ́ wọn. àlì lórí ẹni ìkẹ́ ní Ṣéhù Ádámù Ọlọ́run kò ṣàlékún ìkẹ́ wọn. bàbá ní Màsíńdà ẹni ìkẹ́ ní Ṣéhù Kàmálì Ọlọ́run kò ṣàlékún ìkẹ́ wọn. bàbá ní Màsíńdà ẹni ìkẹ́ ní Ṣéhù Kàmálì Ọlọ́run kò ṣàlékún ìkẹ́ wọn. bàbá Abu Hájì ẹni ìkẹ́ ní Ṣéhù Yúsúfù kọ́lọ́hún kó ṣàlékún ìkẹ́ wọn. bàbá Abu Hájì ẹni ìkẹ́ ní Ṣéhù Yúsúfù Ọlọ́run kò ṣàlékún ìkẹ́ wọn. ìsirá jamilan walau fi ghairi mawdi'i walam yadi alijamilu aina mazuri a àlìyá lórí ṣàkùn wọn ò kú òdodo àlìyá lórí ṣàkùn wọn ò kú tó rẹ́ṣẹ̀ ohun tó ń mú níṣẹ́ kú orí pa ohun tó ṣe sílẹ̀ ó sì ń bẹ títí dọjọ́ ẹ̀san àsan Ọlọ́run sá lèyí iṣẹ́ Ọlọ́run sá nìyẹn sí gbogbo ẹni bá ṣe ti yẹ ojú àtẹ̀yìn wá dùn bí oyin. àlì lórí ẹni ìkẹ́ ní Ṣéhù Ádámù bàbá lágége ṣàlékún ìkẹ́ wọn. alifilu yaboko zamana bada failigi waso ibuli fili tatal aridi madifunu. Ṣéhù Kàmálì sẹ́kùn wọn òkú orí táwọn tọ́sẹ̀ sílẹ̀ ó ṣì ń bẹ títí dàkókò yìí kò ní parẹ́ dọjọ́ ìgbé dìde àdéhùn wọn bọ́lọ́run sálẹ̀ yìí fún gbogbo ẹni bá ṣe ti yẹ bọ́lọ̀ tá a sì mójú tẹ́yìn wọn. bàbá ní Màsíńdà ẹni ìkẹ́ ní Ṣéhù Kàmálì Ọlọ́run kò ṣàlékún ìkẹ́ wọn. àlìjá ìlú náfà máa ò ta kọ́bùlà máa ò tí ì mú. ولهالمون وهيما تفاياو ولهالمون وهيما تفاياو Abu Hájì fi ń bẹ wọn kú Abu Hájì fi ń bẹ wọn kú ó yípa ire tó fi sílẹ̀ ó sì wá títí dọjọ́ ìní yóò sì máa wá títí dọjọ́ ọ̀la yóò sì máa wá títí dọjọ́ ọ̀la ẹ̀san ni látọ̀dọ̀ ọba àgbà fẹ́ni bá wọn jù ṣe tiẹ̀ aládìsá bàbá ọ̀run rẹ̀. bàbá Abu Hájì ẹni ìkẹ́ ní Ṣéhù Yúsúfù Ọlọ́run kò ṣàlékún ìkẹ́ wọn. tó bá fẹ́ mọ sẹ́tì bàbá ṣe bàbá wa Ṣéhù Ádámù orí pa tàbí sílẹ̀ Markaz Sálíkòwò ilé kéwú tàbí lọ́lẹ̀ tó
Adam Sani Marcus Duni Adam àwọn tí láti olóńkà tí bàbá kan tó sì ṣàǹfààní fún gbogbo ayé láyé kú bìkan fún gbogbo ayé láyé kú bìkan àtàwọn oríṣiríṣi wa àti tó táyé ṣe tó sì tẹ̀sí ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wọ̀nyí lórí pa bàbá wa lágége kọ́ lọ́hùn kó kàràkùn yìí kẹ́ wọn. ẹni ìkẹ́ ní ṣẹ́gun àdá àdàbí ṣéun kàmáàlì tó bá fẹ́ máa ń gbàṣẹ́ sílẹ̀ wòsàn mọ́ra tó lè àdàbí ìyá ilé ìkéwù tó á fi lọ́lẹ̀ tó wo Ansarul Islam ìyẹn ẹgbẹ́ tí wọ́n á fi lọ́lẹ̀ ara ẹ̀ tún wò léèwé bàbá ara ẹ̀ tún wò léèwé bàbá Ansarul Islam primary and secondary school Alimadula Asiyari pẹ̀lú yunifásitì bàbá díẹ̀ nínú ẹ̀ làkàyí ó sì tún pọ̀ púpọ̀ nínú àwọn ẹsẹ̀ tánṣẹ́ sílẹ̀ ọlọ́run ṣàlékún ìkẹ́ bàbá kọ́mándà ṣàdúrà kọ́lọ́run ṣàlékún kẹ́ wọn. bàbá ní má ṣe gba ẹni ìkẹ́ ní ṣéun kàmáàlì kọ́lọ́run kó ṣàlékún ìkẹ́ wọn. bàbá wa Yusufu Lágbàjì bàbá wa Yusufu Lágbàjì tó bá fẹ́ mọ sẹ́tì bàbá ṣe orí pa tó fi sílẹ̀ wọ́n Sùmúrà Tùlì Mùmín ilé kéwú tó fi lọ́lẹ̀ ìjọ Sùmúrà tó gbajúmọ̀ pẹ̀lú kásàpá lèmi mọ̀ àtàwọn ará lèmi mọ̀ ọdíṣẹ́ ọ̀rọ̀ fáláhù àrà ilé mi wá fún tààrùn bí ànáwó mọ̀náwó láì fìlì umami bí ànáwó mọ̀náwó láì fìlì umami. bàbá Bùrájì ẹni ìkẹ́ ní ṣéun Yusufu kọ́lọ́run kó ṣàlékún ìkẹ́ wọn. kì í ṣe pé àfikọ́lá fẹ́nìkan jẹ nìkan lọ àlùbáríkà wọn là ń wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní bàbá wa. kì í ṣe pé àfikọ́lá fẹ́nìkan jẹ nìkan lọ àlùbáríkà wọn là ń wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní bàbá wa. kọ́mándà ní àdàbí mo kéwu nínú àdàbí wọn ò kọ́ mi lásọ̀bíyá o bí bá jọ mọ àdàbí kò ní kí n máa bá Marika sí ṣe tó bá jẹ́ Marika sí kò ní o má bá àdàbí àṣe bó jẹ́ Marika sí àdàbí kò ní kò bínú Sùmúrà àwọn bàbá wa mẹ́tẹ̀ẹ̀ta bàbá gbogbo wa ni wọ́n ń ṣe. kì í ṣe pé àfikọ́lá fẹ́nìkan jẹ nìkan lọ àlùbáríkà wọn là ń wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní bàbá wa. àní ṣẹ́kù wa dà àfáàwá ni wọ́n ṣẹ́kù Kàmálù àfáàwá ni bàbá wọ́n wa Lágbàjì àfáàwá ni gbogbo wọ́n àpá nílọrin àwọn tó ti lọ àtàwọn tó ṣẹ́kù o àfáàwá ni tí wọ́n wọ́n jẹ́ ní ọlọ́run àfáàwá ni gbogbo wọ́n àpá ayé pátá àfáàwá ni wọ́n alájàlúfà òtítọ́. àfáàwá ni wọ́n. lánàá fáríkù bẹ́ẹ̀nà àdìmí rúṣùlì a ò sòpinya láàrin ẹnì kankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àlùbáríkà wọn là ń wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní bàbá tiwa. kì í ṣe pé àfikọ́lá fẹ́nìkan jẹ nìkan lọ àlùbáríkà wọn là ń wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní bàbá tiwa. àbá dáadáa lálùbáà wa àfáà dáadáa lálùfáà wa. ṣéun Yusufu bàbá Lágbàjì àfáà dáadáa lálùfáà wa. ṣéun Kàmáàlì àlì àdàbí àfáà dáadáa lálùfáà wa. ṣéun Adáàmà àlì àlórí àfáà dáadáa lálùfáà wa. ẹ̀yin èèyàn mi apá kìíní rè o àfáà dáadáa lálùfáà wa. apá kejì sì ń bọ̀ lọ́nà àfáà dáadáa lálùfáà wa. gbogbo bá ń jẹ́ tọ́lọ́hun ọba àfáà dáadáa lálùfáà wa. àbá